Kí ló mú kàn? Ọdún mọ́kàn. Kí ló mú jù? Ọmọ ti lù. Kí ló mú pa? Láti ọ̀tún pa. Kí ló mú pa? Ọmọ ti ọ̀tún pa. Òkè nínú ìyàwó òkè nínú ìyàwó ìtàgbàgbà. Ìkànsẹ́ mi, wọ́n sáré mi, ẹgbà mi. Kúrò owó bẹ̀rẹ̀ ìfarabọ́ mi. Bàbá mi, ìtumọ̀ kí tó mọ̀, àti kiri ti tó yí sàmì. Bẹ́ẹ̀ni, ó pẹ́ tí mo ti ń jáwé ọmọ mọ́rí ọmọ tuntun. O mọ̀ ní kò mọ̀ tẹ́lẹ̀ kan. O láwọn tí bọ̀ fáwọn alábẹ́ra ni wọ́n. Wọ́n lábẹ́ra, wọ́n lóògùn, ó dà wọ́n lóògùn dà wọ́n lọ. Bẹ́ẹ̀ni, àmọ́ bí àṣírí wọn ti túre. Wọ́n mọ̀ bí òkú dùn. Oògùn tó gùn tí olókùn láti lóògùn. Àfi ẹ̀dá kan tó bá mọ bí òkú àtọ̀sà tó bá mọ bí wọ́n parí sí lórí pé lóògùn tó nìkejì yóò sì gbà pé tó lóògùn sẹ́ni tó lóògùn lọ. Ibi pápá tiẹ̀ káwọn apá wọn ní káwọn apá ọ̀tá ọ̀tá apá wọn ní wọn kíkà jọ ọwọ́ kíkà lé ẹsẹ̀ kíkọ́ náà apá wọn. Ọmọ mi. Bàbá mi, ẹsẹ̀ àgbọ̀n mi, ó kí èmi tí wọ́n sábà wà nínú ìjọba mi. Ìtọ́ yìí náà kéré, àárọ̀ ìtọ́ kò sí ìtọ́. Ilé ní láàrin ìfowópamọ́ ṣe ni mo bá. Àṣejẹ́ ni wọ́n ṣe fún ọ ó sì jẹ́ ọ wàhálà ṣèjẹ́ káwé èmi ò jẹ́ kí ewé rẹ̀ pé kí egbò òfin yẹ kàn àmọ́ mo fẹ́ kó sàbólógún ṣe kí o sáré àṣejẹ́ ìta gbangba ló ti jẹ́ ó ṣe é ṣe kó ṣẹ́yìn ilé rẹ̀ ó lè ṣèwádìí ilé rẹ̀ ó ṣáà ti jẹ́ ibi tí ojú rẹ̀ ó ti mọ ọkọ sọ́nà tí àtàrí rẹ̀ ó ti mọ orí sọ́nà láìláì ìbẹ̀ ló ti jẹ́ tí o bá ti wá sàbólógún ṣe kí o sá tó ṣe bólógún ṣe kí o ṣe ogun à ń tọ̀ bí àtẹ̀rí àbíkọ́ yọ ìyẹn ó tó Bàbá tí mo bàjẹ́ ní jáde tó dáná, àwọn ìwé bẹ́ẹ̀ dídí ṣe kí wọ́n ti sílẹ̀ àwọn ìjẹun kí wọ́n fọwọ́ kí wọ́n fọwọ́ mọ́. ogun tó délẹ̀ yóò gbọ́dọ̀ dájà mọ́ ogun àgbẹ̀kọ̀ ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ ní gbogbo ibi tí ẹ ti ń wò mí àti ibi tí ẹ ti ń gbọ́ mi ẹ̀yin olólùfẹ́ Kọ́lé Oṣó mo mú ìròyìn rere dé o ẹni kí la tún rí gbọ́ ó dáa nǹkan tí mo fẹ́ fi tó yín létí ni pé Kọ́lé Oṣó part 12 ó máa jáde lónìí lórí ìtẹ̀lẹ̀ The Icon Studio ní aago 4 lórí YouTube ibẹ̀ ni Kọ́lé ti lè rí wò tán o láti bẹ̀rẹ̀ títí dé òpin ẹ má gbàgbé o ẹ jẹ́ kí a lọ wò wìtìwìtì kí ló fẹ́ ṣẹlẹ̀ ṣe é rántí pé ibi tí part 11 tọ́ sí níbi tí babaláwo tó ń tọ̀ tó ti lọ bá Yínká Quadri táwọn méjì ti jọ fẹ́ sowọ́pọ̀ kó lè bá ìdílé Kọ́lé Oṣó jà kalẹ̀ yìí rò pé yóò jagun ṣẹ́gun ṣèdílé Kọ́lé Oṣó ni ẹ̀yin lovers of Kọ́lé Oṣó àbí àwọn ọ̀tá tó ti fọwọ́sowọ́pọ̀ ẹ má gbàgbé o ẹ jọ̀ọ́ ẹ bá mi tẹ like button kí ẹ dẹ̀ tún tẹ̀lé mi ó túmọ̀ sí pé kí ẹ tẹ subscribe button kí ẹ lè tún máa gbọ́ gbogbo bó bá ṣe ń lọ ẹ̀yin olólùfẹ́ Kọ́lé Oṣó máa tún máa rí yín o ó dàbọ̀.